Ẹjọ́ máa bá adáwọ̀ pẹ̀lú báwọn tó wà ní. Orúkọ mi ni Olori Oluyinka Banjo, Olori Olokine ti Ojowo ní Ìjẹ̀bú-Igbó. Ẹ̀ṣọ́ inú wa dùn púpọ̀ láti darapọ̀ mọ́ yín fún ayẹyẹ ọjọ́ Olókine, ìyá Olókine di ti ọdún yìí. Ẹ ṣé adúpẹ́. Gẹ́gẹ́ bí ìyá ìlú, èyí ojúṣe olórí gẹ́gẹ́ bí olórí náà ìyá gbogbo ìlú. Kí làwọn ètò tí ẹ ní fún àwọn obìnrin? Ètò ta ní ó pọ̀ lóríṣiríṣi. A máa ń dá sí ọ̀rọ̀ àwọn opó láti fún wọn ní ohun jíjẹ nítorí a mọ̀ wípé ìgbà tí àwọn ọkọ wọn ti kú kò sẹ́ni tó ń ṣètò fún wọn. So a máa ń ràn wọ́n lọ́wọ́ ní gbogbo ìgbà. Àwọn ọmọ iléèwé náà tó jẹ́ pé bóyá apá àwọn òbí wọn ò ká láti sanwó iléèwé wọn, a máa ń ràn wọ́n lọ́wọ́ láti sanwó àwọn ìtàkùn lòdì sí wọn láti lè jẹ́ pé ní ọjọ́ ọ̀la tó dára. Then a ti máa ń fún àwọn ọmọ kéékèèké náà ní scholarship àtàwọn àgbà náà tó fẹ́ lọ sí yunifásitì torí a mọ̀ wípé ọmọ tá a bá kọ́ ní àsìkò tá a wà yìí tó máa gbélé ta kọ́tà lọ́jọ́ iwájú. So ṣé wa ni pé àwọn ọmọ ọ̀sìn a gbọ́dọ̀ mú wọn láti kékeré. Wọ́n ní fún foundation ministry ẹ̀ka leadership institute torí ẹ̀ láṣẹ mú wọn ní kẹ́kọ̀ọ́ torí pé a rí wípé bàbá máa dórí oyè àwọn ọmọ ọdún 12, 13, 14, 15 kí ló dé fà á torí pé wọn ò rí iṣẹ́, wọn ò rí ẹ̀kọ́ gidi mọ́ torí àwọn òbí wọn ò lè rán wọn lọ sí ẹ̀kọ́. Bàbá dẹ̀ ti rẹ́ni fún wọn lówó kan ẹgbẹ̀lẹ́ láti di ìyá nìyẹn. Wọ́n ti máa rí ọmọ 18 years, 20 years, 30 years tó ti ń di girama. So yẹn làwa wò lárí pé bàbá ń ràn wọ́n lọ́wọ́ láti sanwó ẹ̀kọ́ wọn. Àti pé àwọn èèyàn jàǹkànjàǹkàn láàrin ìlú ẹgbẹ́ ní ìlú èkó mọ̀ wípé ó yẹ kó ń ṣe orúkọ bẹ́ẹ̀ lọ. Pẹ̀lú ìmọ̀ àjọ gbìmọ̀pọ̀, àjọṣe, àdàrà. Ìyẹn ní bí àwọn àgbàdo tó ń ṣe ọlọ́pàá bá dùnmọ̀. Bẹ́ẹ̀ ni òun lè ṣú yálò. Owó wọn má bàa dùnmọ̀. Èyí ṣe tí wọ́n ní nǹkan tó máa ń ṣe ọjọ́ ọ̀la wọn tó dára. Bẹ́ẹ̀ ni a tún ní empowerment báwọn tó jẹ́ pé wọ́n kọ́ṣẹ́ tó jẹ́ pé wọn ò rówó ra machine, wọn ò rówó ra wájú sí àwọn irinṣẹ́ tí wọ́n ti máa ṣe. Ọmọ tó bá ti ṣe bẹ́ẹ̀ yẹn, wọ́n gba machine yẹn, wọ́n bẹ̀rẹ̀ sí ní ṣiṣẹ́ àwọn náà dọ̀gá, wọ́n á lè mọ́wọ́ lọ fún mi. Ẹ ṣe gúúsọ̀ mà. Ṣé kí wọ́n bẹ̀rẹ̀ lé? Bí o ṣe ń ṣe àwọn ìyá ìlú náà yìí, ǹjẹ́ ìlú àsìkò láti gbógun tó bẹ́ẹ̀ gbọ́dọ̀ ní kí wọ́n ṣe kí wọ́n fi ń ṣe? A dá àwọn ọdẹ sígboro tó ń ṣọ́ wọn, ọdọ tó máa lọ máa wò wọ́n, a ṣe lọ máa wò wọ́n ṣe ṣọ́ọ̀bù. Bẹ́ẹ̀ ló fi jẹ́ wípé wọ́n bá ṣe lọ́tìrì yẹn torí tíkẹ́ẹ̀tì wọn fi ń jẹ kiri yìí, wọ́n á méṣù ẹ̀ wípé ẹni tó nílò ẹ̀ gbogbogbò òun ló jẹ́, ẹni tó nílò ẹ̀ gbogbo tó fẹ́ fi ṣiṣẹ́ ọwọ́ òun ló jẹ́. Òun tẹ bá kàn gbé fẹ́ni tó ti jẹ́ pé bóyá ti ń ṣiṣẹ́ ìjọba tó gba machine sí kí ló fẹ́ fi ṣó máa lọ tà á ni. So a ní àwọn tó ń ṣọ́ wọn tó máa lọ wò ṣẹ́kọ̀ọ́ tó ń gbé fún lórúkọ. Ẹ ṣe inú mi dùn sí ẹsìn náà láti bọ̀ mí sílẹ̀ torí ìyá lọ́pọ̀ jù láwùjọ. Àwọn tó ń gbọ́lá ìní ga àwọn tí wọ́n ti rí díẹ̀ náà tí jẹ́ káwọn aláìsàn ń rí. Ẹ ṣe bàbá àgbàgbọ́ ilé ẹ̀kọ́ sí. Orúkọ tèmi ni Olori Oluyinka Banjo, Olori Olokine ti Ojowo ní Ìjẹ̀bú-Igbó. Ẹ ṣe púpọ̀ mà.